Ẹ káàárọ̀ o, ẹ káalẹ́ lẹ́yìí o. Ọ̀dẹ̀ ò dùn bí etí tẹ̀ fi ń gbọ́ wọ̀lẹ̀dì, bẹ́ẹ̀ ojú tẹ̀ sì fi rí wa náà kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Lọ́wọ́ yìí, bó lè dogun kó dogun, bó lè dìjà kó dìjà, àwa ò ní gbà. Yorùbá ti yarí, pàápàá jùlọ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ti fárígá o. Bẹ́ẹ̀ ni ọmọ Adéyẹmọ ti sọ gbogbo ẹ̀, ó ti fọ́gbà yánga, ó ti wá dá gbogbo ẹ̀rú báyìí. Ó ní ohun tó bá gbà la ó fi fún un. Yorùbá ò lè lajúlẹ̀ mọ́ kí tàlùbọ̀ ó kò wọ́. Bẹ́ẹ̀ ni o, olóyè Sunday Ìgbòho Òòṣà òun bàbá Dámì ẹkùn ọkọ̀ Fúlàní, bàbá ti bínú tán, bàbá ti yarí, bàbá ti ní èyí tá gbésùmọ̀mí wọlé wa ó ti tó, èyí tá gbésùmọ̀mí ṣe wá bó ṣe wù wọ́n ó ti tó. Mo láyọ̀ láti sọ fún yín wípé ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti ń ṣe closed door meeting, ìpàdé ń lọ lọ́wọ́ báyìí. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti ń ṣèpàdé kárakára lórí bí àwọn agbésùmọ̀mí ṣe ń wọ ilẹ̀ Yorùbá. Wọ́n ti ń ṣèpàdé o. Bẹ́ẹ̀ ìpàdé náà yóò sì jáde sí èsì ayọ̀. Bákan náà, agbésùmọ̀mí àwọn àgbààgbà Fúlàní, àwọn sọ̀ǹgbétọ̀ Fúlàní, àwọn tó jẹ́ pé àwọn kábà, àwọn fúta jálónìsì. Ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ti ń ṣe kinní kan lábẹ́lẹ̀? Tí n bá níná ń jó lórí omi, ẹ ní kí n kérú ẹ̀ wá. Wọ́n ti ń ṣe kinní kan lábẹ́lẹ̀ báyìí. Ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ti ń bẹ olóyè Sunday Ìgbòho Òòṣà? Àwọn àgbààgbà Fúlàní ti ń dọ́gbọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ọmọ Adéyẹmọ. Ní kí ló dé tó fi ń rawọ́ ẹ̀bẹ̀? Nítorí wọ́n mọ̀ pé eléyìí tí ọmọ Adéyẹmọ yarí pé a ò ní gbọ́, a ò ní gbà. Ó ti di wípé kí oníkálukú máa dáàbò bo ara ẹ̀. Níbi tá a bá dé yìí, ó ti di pé kóníkálukú kó protect ara ẹ̀. Níwọ̀n ìgbà tí ìjọba tá a ní ti kùnà láti ṣe ohun tó tọ́, àwọn ará ìlú náà ti pinnu láti ṣe ìdájọ́ lọ́nà tó tọ́. Àwọn ará ìlú náà ti pinnu wípé ohun tó bá gbà la ó fi fún un. Èyí ẹ pa wálẹ̀ Yorùbá ti tó, àsìkò ti tó láti gbèjà ara wa. Yorùbá ti yarí. Bẹ́ẹ̀ olóyè Sunday Ìgbòho Òòṣà náà ti jẹ́ kó yé wọn pé ẹ máa bọ̀, ẹ̀yin Fúlàní ẹ máa bọ̀, ìyà yín ń bẹ lọ́wọ́ wa. Ó dàbí pé èyí tá a káwọ́ lẹ́rọ̀ tá à ń wò yìí, tẹ́ ẹ sì ṣe bí pé bóyá a lè ṣe kankan. Wọ́n ní ìyẹn ti tó gẹ́ báyìí. Ní báyìí ìdájọ́ ló kàn. Ìdájọ́ òun ló kàn. Now you are talking. Bàbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ gidi ni. Olóyè Sunday Ìgbòho Òòṣà wọ́n tún ti fohùn lẹ̀ fágbésùmọ̀mí ni. Wọ́n ní pé àwọn ò ní gbà. Kò sí bágbésùmọ̀mí ṣe lè bẹ̀ wọ́n tó, àwọn ò ní gbọ́. Kò sí bá àwọn àgbààgbà Fúlàní wọ́n ṣe lè bẹ̀bẹ̀ tó láti fi cover ìwà ìbàjẹ́ wọn, àwọn ò ní gbà. Ẹ máa wò pé mo sọ pé àwọn Fúlàní ń bẹ bàbá olóyè Sunday Ìgbòho Òòṣà. Ó nídìí. Ṣé ẹ mọ̀ pé tí ì bá nídìí, obìnrin jẹ́kúmólú. Ó nídìí o. Bẹ́ẹ̀ ni, nítorí ìdí tí àwọn àgbààgbà Fúlàní fi ń bẹ olóyè Sunday Ìgbòho Òòṣà pé kó má ṣe bó ṣe tó, kó má hùwà ẹ̀, nítorí tó bá ṣe bẹ́ẹ̀ abalẹ́jẹ́ abọ̀nà jẹ́. Nítorí àwọn oil well kan bẹ nílẹ̀ Yorùbá, àwọn investment Fúlàní kan bẹ nílẹ̀ Yorùbá. Àwọn well kan bẹ tó jẹ́ pé ó mú wọlé fún àwọn Fúlàní nílẹ̀ Yorùbá. Tó jẹ́ wípé tí olóyè Sunday Ìgbòho Òòṣà bá sì ti lè pa àṣẹ pé ẹni Fúlàní, anything tó bá ti papọ̀ mọ́ ti Fúlàní, ẹ̀rùn ẹ̀bà jẹ́.
ó máa tabà wọn, ó máa affect wọn débi wípé gbogbo properties tó ti ní àwọn investment tó ti dè sílẹ̀ Yorùbá tọ́mọ Adéyẹmọ dẹ̀ ti lè pàṣẹ pé ẹ̀rún gbogbo ẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn gangan ó máa ṣe wọ́n bákan. Ìdí rèé táwọn gan fi ń bẹ ọmọ Adéyẹmọ. Ìdí rèé tó fi ń bẹ olóyè Sunday Igboho ṣàpé dákun má ṣe bó ṣe tó o, má tí ì tẹ́fẹ̀ẹ́ inú rẹ o. Nítorí wípé wọ́n mọ̀ pé ohun tó bá fi lè mú kí Yorùbá bínú, tí Yorùbá dìde pé a ò ní gbà. Ṣé ẹ mọ̀ pé àti gbogbo nǹkan tó bá papọ̀ mọ́ Fúlàní pátápátá la máa kọ́kọ́ bàjẹ́. Lẹ́yìn náà gbogbo nǹkan tó bá ti jẹ́ pé ọ̀nà tó fi lè gbà wọlé á tún dì pa. Èyí ló fà á tó fi ń bẹ bàbá wa olóyè. Báyìí gan Nuru Ribadu NSA chairman, bàbá gan ti ń sánlẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni bàbá gan ẹsẹ̀ ò balẹ̀ báyìí, special adviser ẹkùn ẹ̀ ò balẹ̀ Ribadu, nítorí wípé bàbá gan ti wà lórí eré látàrí ihun tí wọ́n mú fún un. Látàrí wípé òun náà ti rí pé wọ́n ti túṣu désàlẹ̀ kòkó òun náà. Ẹ wo ẹja ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn wa jọ. Bẹ́ẹ̀ ni Àlàdé sọ̀rọ̀, ó ní ẹ dákun o, ẹ bá wa ṣe freedom fún olóyè Sunday Igboho ṣá. Bẹ́ẹ̀ náà lélẹ́yìí sọ̀rọ̀, Ọmọkẹ́hìndé gbẹ̀gbọ́n, ó ní kí orílẹ̀-èdè Yorùbá pín ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni kí oníkálukú yá máa lọ lọ́tọ̀ọ̀tọ̀, kó oníkálukú lọ máa jẹ́ orúkọ fàdà ẹ̀, àbí? Torí eré kí lajá ń bẹ́kùn ṣe. Bẹ́ẹ̀ ni irọ́ pátápátá ló wà nínú àwọn Fúlàní yìí. Torí bàbá olóyè Sunday Igboho ṣá, káwọn náà má gbà kó má gbé wọn mọ́ra o. Olóyè Sunday bàbá ẹ ò gbọ́dọ̀ gbà. Nítorí pé àwa náà ti ṣetán láti hùwà ìkà tó hù fún wa. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀, ó ní God bless Oòduà nation, Yorùbá nation is the only solution. Oòduà nation la fẹ́, no retreat, no surrender. Yorùbá nation ló lè ṣe é. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Ẹ já ká àtẹ̀jíṣẹ́ kan tó kù yìí ká tó máa lọ. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀, ó ní àwọn bàbá wa nìkan la mọ̀ gẹ́gẹ́ bí olórí báyìí. Freedom for olóyè Sunday Igboho ṣá, ọmọ Adéyẹmọ. Bàbá wa Oòduà nation la fẹ́ o, no retreat, no surrender. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe é. Oòduà nation is the only solution. La fi sọ pé a máa bẹ ọ bí ẹni bẹṣu ni o. Àtẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nà wò. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀jọ́, ẹ jẹ́ yàwó yẹ̀ pé Yorùbá nation is the only solution. La fi kí n pé ó dàbọ̀.